ìkùnfẹ́ tó dáa tí ọkùnrin bá wà tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ kò sí tó burú kó sóògùn fẹ́ sí lórí kílé wọn ó lè dáa lórí kílé wọn má bàjẹ́ kí la nílò fóògùn fẹ́ yìí ọlá wípé Facebook ò fààyè gbà ó yẹ ká lọ nú gbó níbi tí àwọn nǹkan yìí wà ká lè fi hàn wá gbọ́n Facebook ó ti tako ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́dà tí ẹ̀ bá mú kóòdù ẹ lọ́wọ́ lásán báyìí wọ́n lè challenge wọ́n lè ṣù péjì yẹn wọ́n ti rí pé nǹkan tó pọ́n yẹn bóyá ẹ̀jẹ̀ ni wọ́n fi kún nígbà táwọn ò sì gbédè wa kí la nílò a nílò tó nǹkan bíi 4 àbí 5 tá lò fóògùn fẹ́yìn ó jẹ́ gan ó confam a lọ wá orí pẹ́pẹ́yẹ tútù tá bá wá orí pẹ́pẹ́yẹ tútù a wá wá ìmọ̀nù àbo 9 ìmọ̀nù àbàfì 9 èyí àtàrí 9 ṣé wá rí bá ṣe ṣiṣẹ́ yìí ni wípé a wá ya ẹnu pẹ́pẹ́yẹ yẹn ìmọ̀nù àbo yẹn 9 á kó sẹ́nu pẹ́pẹ́yẹ ìmọ̀nù àbàfì 9 á kó sẹ́nu pẹ́pẹ́yẹ èyí àtàrí 9 á kó sẹ́nu ẹ̀ now a wá mú pépà funfun irú pépà báyìí bambaro irú pépà báyìí irú pépà báyìí máa gbé dárí ẹ̀ kó lè yé wa ló jẹ́ a máa mú pépà o torí pé kọ́wọ́n di wípé ìṣó pàdídà yóò máa wá lájá ká ní for example orúkọ ìwọ ló fẹ́ kíyàwó rẹ onífẹ̀ẹ́ rẹ orúkọ rẹ ẹ jẹ́ kí n já báyìí ẹ jẹ́ kí n orúkọ rẹ yóò wà báyìí ẹ jẹ́ ká ṣe example bóyá orúkọ nísìn olúwálé ṣe àwọn pé olúwálé yìí òun la fẹ́ kó nífẹ̀ẹ́ bóyá Johnson ni àbí Rebecca ni àbí Ruth ni now ṣe mọ̀ pé olúwálé ni òun la fẹ́ kó nífẹ̀ẹ́ Ruth a wà kà sí báyìí a wà kọ ibo afẹ́ olúwálé o èmi lágbájá ọmọ lágbájá olúwálé ọmọ lágbájá mo fẹ́ kí Ruth ọmọ lágbájá kó nífẹ̀ẹ́ mi olúwálé mo fẹ́ kí lágbájá yẹn túmọ̀ sí Ruth mo fẹ́ kó nífẹ̀ẹ́ mi a wá jẹ́ kí orúkọ yẹn wà lókè báyìí ẹ mọ̀ pé ní tá a fẹ́ kó nífẹ̀ẹ́ òun ni ó jẹ gàba lórí Ruth yẹn olúwálé ẹ̀pọ́n ló wà lókè a wá kí bọ̀ ara akọ kékeré tí ó fi gba ẹnu pẹ́pẹ́yẹ òun náà ni wọ́n wà lókè a wá kí bọ̀ ẹnu pẹ́pẹ́yẹ wọn báyìí tàbá wá kí bọ̀ a wá fi ìkódẹ kan a fi ha lẹ́nu ẹgbẹ́ ají kì í bọ̀ tán a wá fi ìkódẹ ha ẹnu pẹ́pẹ́yẹ a fi ha lẹ́nu pẹ́pẹ́yẹ a máa ra pẹ́pẹ́yẹ ní tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí torí pé a gbọ́dọ̀ lo tútù gbèdègbèdè tá a bá fi ìkódẹ ha lẹ́nu tán a wá dì lówù dúdú òwú funfun tí kankan ò ní hàn bẹ́ẹ̀ mọ́ tí ò bá wá ti wá hàn bẹ́ẹ̀ mọ́ a wá lọ sílé ikán ibi tí wọ́n máa ń pè yáyà gan tí máa ń tóbi òun a wá lọ jìn a jẹ́ kó jẹ́ ilé tó ní ikán nú dáadáa a wá jìn lórí jíjìn tá a bá wá jìn lórí wọn a wá sọ kíní yẹn sínú ẹ̀ ṣé ẹ mọ̀ wípé àtòwú tá a fi wé ni àti gbogbo nǹkan tá a papọ̀ sẹ́nu pẹ́pẹ́yẹ yẹn tá a fi dé papọ̀ yẹn ẹyọ àtàrí 9 ẹ̀wọ́ tó bá jẹ́ ètò ti gbẹ ó lè lu tó lè tìlú jáde pípẹ́pín àtàrí èèyàn dànù ṣùgbọ́n tó bá jẹ́ tútù tá a ẹ̀ṣẹ̀ pa ọmọ àtàrí èèyàn lẹ̀ mọ́ ni a wá kọ bá a ṣe kọ pépà yìí orúkọ ẹni tá a fẹ́ kó nífẹ̀ẹ́ wa ni ó wà lókè a wá kì í bọ̀ awò lóru fún
ìkódẹ àwa kí ìkódẹ bọ́ lẹ́nu àwa wé tàbá wé tán ìkódẹ yẹn ló sì yọ sọ́nsọ́ o tàbá wá débi yàyà gan tá a ti jìn lórí yẹn kìtì pákàn sọ bẹ́ẹ̀ ibi tá a ti dú yẹn òun láwàá kì bọ́nu yàyà gan yẹn ìkódẹ yẹn wà kọrí sókè bàbá méèyàn bá ṣe bíṣẹ́ rẹ bá dáhùn tán wẹ́rẹ́wẹ́rẹ́ níṣẹ́ rẹ o kì í ṣe pé àwọn iṣẹ́ wọ́nranwọ̀nran o iṣẹ́ bàbá mi ni kọ́lọ́ máa wọ̀rùn kẹ́ bàbá mi Edward Òrìṣàtọ́lá iwájú tí bàbá mi kọjú sí kọ́mọdé yìí tó sì filẹ̀ mọ́ bàjẹ́ iṣẹ́ yẹn dáa ó dáa púpọ̀ lórí wípé n tó ń fẹ́ ní ọmọ ṣe yọ máa kẹ́ ọ yọ máa ṣe dáadáa kò sì ní sí dàrúdàpọ̀ inú ilé ó tòrò ara àwọn oògùn fẹ́ tọ́ dànù kò ní bọ̀ lọ ọmọ jẹ́ torí àwọn oògùn fẹ́ kan bẹ́ẹ̀ tí máa ń sọkùn ìdẹrú gbogbo obìnrin tó bá ti lè sọkọ rẹ̀ dẹrú ọmọ rẹ̀ ò ní jẹ́yàn o àwọn oògùn fẹ́ bá wọn bẹ bàbá mi sì máa ń sọ fún yẹn pé irú àwọn yẹn kò í jẹ́ kí ọ̀la ọmọ dáa gbogbo obìnrin tó bá ti sọkọ rẹ̀ dẹrú àwọn ọmọ rẹ̀ ò ní jẹ́yàn kì í ṣèpè ohun tó gbà lòun náà kà á lórí pé ọmọ rẹ̀ náà padà ṣẹrú lọ́dọ̀ àwọn kan nígbà tó ọmọ rẹ̀ náà máa ń ṣẹrú lọ́dọ̀ àwọn kan àsìkò tó yẹ kọ́mọ ó wúlò fóun náà torí pé ẹnìkan ló bí ọkùnrin tóun tó dẹrú lọ́dọ̀ tiẹ̀ ọmọ tiẹ̀ náà padà dẹrú lọ́dọ̀ àwọn kan kò ní ríun náà tọ́jú ẹ̀san nìyóun wọ́n bá tẹ́ pè mí sí bóyá ìyọnu ni aṣínà ni àwúre ni òṣòlẹ̀ ni pè mí sórí nọ́mbà yìí 080 30 45 6383 080 30 45 6383 ẹ lè ti pè mí bóyá mi ò tètè gbé torí kọ́ọ̀lù pọ̀ ìlú Ìlọrin ni mo wà anywhere tẹ́ bá ti sọ̀kalẹ̀ ìlú Ìlọrin ẹni ilé pẹ́ mẹ́mí brolac lẹ́ ń lọ tẹ́ bá ti sọ̀kalẹ̀ ẹ kàn gbọ́kadà ẹni ilé pẹ́ mẹ́mí brolac lẹ́ ń lọ tẹ́ bá ti dé ilé pẹ́ mẹ́mí brolac yẹn ẹ bèrè ní Agbo Ọba ilé pẹ́ mẹ́mí brolac ní Agbo Ọba tẹ́ bá ti débẹ̀ ẹ bèrè junction Olú guest house ẹ rí sáńbọ̀dù mi bẹ̀ Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited organizer kan wà junction yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ bèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsíṣègùn àgbáyé lọ́wọ́ organizer yẹn abẹ́nibọ̀dì tẹ́ bá bá lórí ta yẹn ànídàmú ọkàn wọ́n balẹ̀ àárín lọ síwájú gbogbo ẹ̀yin fáǹsì mi tẹ́ ń ṣe àṣẹ mi gbogbo ẹ̀yin followers mi tẹ́ ń ṣe ń dé náà ẹ máa rówó jẹun ọ̀nà máa ṣí ọ̀nà máa là fún yín ẹ máa tẹ̀síwájú o gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dínà ògo yín kó jíjẹ ọ̀pá o gbogbo ẹ̀yin fáǹsì mi gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi lówó ẹ máa rówó ná gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi lówó ẹ máa rówó ná gbogbo ẹ̀yin tẹ́ ń gbéṣẹ́ fún mi tèmi náà fi ń rówó jẹun kò ní tán lọ́wọ́ yín o àṣírí yín ó máa bù gbogbo sẹ́tà bá sì ń ṣe Ọlọ́run jọ máa bá yín lára mu kò ní tán di yín o Ọlọ́run ní ṣe kàá tán yín o ọkàn yín ó balẹ̀ o àṣírí yín ó bò o bẹ́ẹ̀ ni yóò sì rí torí pé ìtẹ̀wé ayé bá wíwò rẹ̀ gbọ̀rún gbà o gbogbo ẹ̀yin fáǹsì mi yóò dára fún yín o ẹ ra àánú gbà o ẹ rí nǹkan gidi sínú ayé o ọ̀nà yín ó là ẹ ti ń rí náà kò rí náà mọ́ kò ní jẹ́ ti yín o gbogbo ẹni tẹ́ wàá lu ọba ẹ kéré oko délé o ẹ rówó ẹ rí ná ẹ rí lò láṣẹ Ọlọ́run gbogbo ohun tẹ́ ẹ fọkàn sí fúnre yóò wọlé ibi tẹ́ ẹ ti ẹ fọkàn sí pé eré wà eré ọ̀wà yín rí àṣẹ ni torí pé àmì kan èrè iná ní mú wá gbogbo ẹni tẹ́ wàá lu ọba ẹ kéré oko délé ẹ ṣe rere lọ́hùn ẹ tún ṣe rere ń bì àwọn tó máa ń dìpọ́tì wọn ò ní ṣì yín mú fún rere wọn ò ní ṣì yín fún ibi wọn ò ní ṣì yín mú ẹ ṣe dáadáa lọ́hùn ẹ tún ṣe dáadáa ńlé òkìkí yín ọmọ wa kàn gbogbo ẹni tẹ́ wàá lu ọba ọ̀nà yín yóò là gbogbo ẹni tẹ́ wàá Nàìjíríà náà ẹ ní ṣerú ara yín o ẹ ní ṣerú ẹgbẹ́ o ọ̀nà gbogbo wọn là o ẹ like ẹ share ẹ ní gbọ́kú sí mi o gbogbo ẹ̀yin fáǹsì mi náà ò ní kú o àmọ́ ara àánú gbà ní o ẹ like ẹ share ẹ má gbàgbọ́ àwọn àníbẹ̀ lórí YouTube page mi Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited ẹ like ẹ share ẹ comment èrè o èrè gbàǹgbà.